ọ̀rọ̀ yín nínú ayé yín ọ̀rọ̀ ẹlòmíì farabalẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì dùn tó yẹ pé tí n bá ń sọ ẹ máa gbádùn ẹ̀ oyin ni. kàmúkàrọ̀ mùsùlùmí. bẹ́ẹ̀ bá tú ẹlòmíì lẹ̀ tẹ́ bá ní kó sọ ọ̀rọ̀ ẹ gbàgbé ara yín síbẹ̀ ẹni tí ò bá rí bẹ́ẹ̀ ti rí ẹ má jì ó dá sọ̀rọ̀ yín nítorí pé ọ̀rọ̀ náà ni wọ́n fi gbé ẹlòmíì ta má bọ̀. wà á fi ìlú basọ̀lù mí ní ìhù bàkálì basọ̀rù. ó wá pọ̀ nínú ẹni tó ṣe pé ọ̀rọ̀ ẹnu rẹ̀ dùn bí oyin àmọ́ ṣe ọwọ́ rẹ̀ basọ̀lù ni wàláhì àlùbọ́sà ni ìran àlùbọ́sà sì ní láyé mí ní ìhù bàkálì basọ̀rù wọ́n máa gba omi lójú èèyàn ni ọlọ́run wọlé àkàlẹ̀ bàbá wa gbà ntole mu yin sunkún bànújẹ́ lẹ́yìn náà yọ Ọlọ́run ní jẹ́ ṣẹlẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qala inni abdullahi atani al-kitab وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبر بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. àbẹ̀ Olúwa lórí Ọlọ́run kẹ́mi. àbẹ̀ Olúwa lórí Ọlọ́run kẹ́mi. má jẹ́ ká sí wí má jẹ́ ká sí sọ ní ìdísẹ́ Olúwa. Ọlọ́run kẹ́mi. nílé Ọlọ́run kẹ́mi. nílé Ọlọ́run kẹ́mi. àmì ká má gbàwé ẹ̀kún ká má sáré nílé Ọlọ́run kẹ́mi. àmì àwọn bẹ́ẹ̀ Olúwa lórí Ọlọ́run kẹ́mi. àwọn bẹ́ẹ̀ Olúwa lórí Ọlọ́run kẹ́mi. má jẹ́ ká sì wí má jẹ́ ká sì sọ ní dísẹ́ Olúwa. àmì àwa ayé ń fẹ́ yín. àwa ayé ń fẹ́ yín. àmì àwa ayé ń fẹ́ yín. àwa ayé ń fẹ́ yín. àmì kérò ọ̀run ó máa pè yín lójijì. àwa ayé ń fẹ́ yín. àmì àwọn bẹ́ẹ̀ Olúwa lórí Ọlọ́run kẹ́mi. àwọn bẹ́ẹ̀ Olúwa lórí Ọlọ́run kẹ́mi. má jẹ́ ká sì wí má jẹ́ ká sì sọ ní dísẹ́ Olúwa. bisimilayi ilafi. Bismillahirrahmanirrahim. إلا في قريش إلا في جمهور إلا تستاج وسيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين. اللهم صل على سيدنا محمد
عليه وسلم. وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. أكي الله الله أكبر. àríyàn tó tóbi tí ó fi títóbi rẹ̀ hàn kó kí ọlọ́run bẹ́ẹ̀. الله أكبر. bàbá wa ìmọ̀ wa gbà nìkan la gbọ́ wọn ní táǹkì ọlọ́run. الله أكبر كبيرا. ìkẹ́ rẹ̀ tó pọ̀ àti ìgẹ́ rẹ̀ ọlọ́run bá sàlékún rẹ̀ fún anabi wa Muhammad. صلى الله عليه وسلم. àwọn ọmọ kéwú méjèèjì tábà anabi lò pẹ̀lú dáadáa ọlọ́run bá sàlékún kẹ́ tiwọn náà. آمين. ọlọ́run wọlé alibarika àwọn tó sọ̀kalẹ̀ sí lọ́rin ní látòrí àfáàgbà débi tí ń lọ. àwọn tó wà fi kéèdìlẹ̀ hayat àwọn tó wà fi kéèdìlẹ̀ mamat ìkẹ́ tó ṣe déédéé ààyè kọ̀ọ̀kan lọ́dọ̀ rẹ̀ ọlọ́run mọ́sàbà mú bá wọn. آمين يا الله. mo wá dá padà sí jòkó yìí mo kí bàbá wa àgbà ẹ ṣe ṣéwù ni شيخ. bí n bá ní bàbá wa ìmáàmù àgbà fúnlù lọrin kò tí tó bẹ́ẹ̀ حياته. ó kéré ntótọ́ ó ní kí n sọ pé mo kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo mùsùlùmí شيخ. torí téèyàn bá mọ oore ọlọ́run àti àánú rẹ̀ tó kalẹ̀ sára bàbá wa ìmáàmù àgbà èèyàn ò ní pè wọ́n ní ìmáàmù àgbà fún lùlọrin ó ti jù bẹ́ẹ̀ lọ èèyàn ó pè wọ́n ní bàbá wa àgbà ìmáàmù àgbà fún gbogbo mùsùlùmí ayé. شيخ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. afáwa fèfáwí kó lè yé tóra àwùjọ àwọn ọmọ kéwù ni mo wà tí bàbá wa àgbà ń jẹ́ àfa àgbà fún gbogbo wa bẹ́ẹ̀ yẹn bá lóhun tóbi tó sì láwọn èèyàn lẹ́yìn tó bá pàdé bàbá wa ìmáàmù àgbà ó dọ́mọ kéwù tẹ́ẹ̀fì wá gbàgbọ́ yí pé bẹ́ẹ̀ ni ẹ tẹ̀lé mi pẹ̀lú àyà yìí wájà alínàhùn. وجعلناهم أئمة يهدون بأمرنا. nínú sẹ́tọ́rọ̀ ń gbé rán bàbá wa àgbà ìmáàmù àgbà fún gbogbo mùsùlùmí àkọ́kọ́ nu ja'alnahum a'immatan. يهدون بأمرنا. láti ibi tẹ́ ń ti ń bọ̀ náà ti pè yín ní ìmáàmù wa kì í ṣe yàyín náà ti ń pè yín ní ìmáàmù nìkan. جعلناهم أئمة يهدون بأمرنا. ẹni tí ò bá lójú ni ó máa wò yín lẹ́yìn nìkan ọ̀pọ̀ èèyàn ní ibẹ̀ ti jòkó yìí. وجعلناهم أئمة يهدون بأمرنا. bẹ́ẹ̀ bá ní bàbá wọn kọjá lọ sẹ́kọ̀ọ́ láti èkó wọn padà sí Ìlọrin iṣẹ́ èkó kan lè jẹ́ iṣẹ́ Islam ni. جعلناهم أئمة يهدون بأمرنا. وأوحينا إليهم فعل الخيرات. ẹ̀yin ni máa mú àgbà tí ó máa fi ọ̀nà mọ gbogbo àwọn àgbàlagbà tó bá fẹ́ dàgbà dánlóhùn. وأوحينا إليهم فعل الخيرات. ọlọ́run fúnra rẹ̀ tó dá yín ló gbéṣẹ́ rere yín. وإقام الصلاة. ẹ̀yin dàgbà ń di sí ọlọ́run tán ẹ̀ wá gàjọba tó ràn yín lọ. وإيتاء الزكاة. gbogbo ẹni tí ó bá kírun déédéé yóò bá bàbá wa ìmáàmù àgbà wájú ni. وإيتاء الزكاة. ẹ̀yin lèmi rí nù ìmáàmù àgbà tí tún kọ́ ọ́ bá kò tí tún máa fún àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ pé ẹ̀yin náà tún gbà. وكانوا لنا عابدين. bàbá wa àgbà ìmáàmù àgbà fún gbogbo mùsùlùmí ẹ̀ wá pera yín bákan ẹ̀ tún máa tẹ̀ fọ́lọ́run náà ni. tó bá wá rí bẹ́ẹ̀ bàkítùn bàkọ́ hadari يا كفاله بكيت بقاء الدار يا كفاله. bàbá wa màmá àgbà ọlọ́run jẹ́ àárín yín pẹ́.
Bakitu bakon adariya kafalihi. kò sọ́mọ kéwòn yà yín tí ó bá ń sàmí fún bàbá wa ìmáàmù àgbà. Bakitu bakon adariya kafalihi. àfi kárí ń gbẹ́ náà ní gbogbo ohun tó fẹ́ dàgbà bí yín yóò fi padà dàgbà. Bakitu bakon adariya kafalihi. ọlọ́run wọlá yí pé ayé kì í gbọ́ ikú gbà ọlọ́run ní jẹ́ fi wálẹ̀ láíláí. Wa asaduahun lilbariyati shamilun. àdúrà táwọn ẹni rẹ tán máa ń ṣe fẹ́ àwọn ẹni rẹ wọn là ń ṣe fún bàbá yìí ọlọ́run dákun jí ó rí bẹ́ẹ̀. Amina ya torí pé tó Allah. bá rí bẹ́ẹ̀ bàkíọ́hù kàlílì ìsìlámì. Bakau kalili islami isun muayyadun. bàbá wa àgbà nílọrin kẹ́dàgbà fún ìsìlámù ìsìlámù ó fi máa lágbára sí i. Isun bí bàbá muayyadun. bá ń bẹ láàrin àwọn èèyàn yàtọ̀ sáàrin àwọn èrò bí bàbá bá sọ̀rọ̀ ẹ mọ̀ pé èèyàn lásán kọ́ yìí ẹ fi tìlú yìí púpọ̀ tọ́mọ sọ pé ìmáàmù mùsùlùmí dà ẹ fi tì rẹ̀ ẹ yí ayé rẹ̀ kí ló wílẹ̀ tí. Bakau kalili islami isun muayyadun. ọlọ́run wọlé pèsè ìsìlámù lẹ́ ń ṣe ọlọ́run jẹ́ pẹ́ǹdì sẹ́nà. Wadumu wabuko fili islami masarasariku. bàbá ẹ lu ọlá mímọ́ yìí dalẹ̀ púpọ̀. Amina ya Allah. gbogbo ọmọ kéwù tó bá wà yín ẹ̀yin tó sì fẹ́ dàgbà ó ní kó bá ń wí alikọ́sì mi oríire lélẹ́yìí ìpẹ́ yìí ń tẹ́ ń serú eléyìí bàbá wa àgbà ìmáàmù àgbà sì jòkó ń bẹ̀ oríire kan tí ò lẹ́gbẹ́ ni ọ̀rọ̀ wọn náà lọ̀rọ̀ tí àmọ́ gbogbo ọmọ kéwù ní kó bá mi dá bàǹpẹ̀ ẹ ojú ọ̀la mi mọ̀ bàbá wa ẹ ojú ọ̀la mi mọ̀ ìpẹ́ láyé. Àmì òjò lámì máa bàbá wa ẹ ojú ọ̀la mi mọ̀ ìpẹ́ láyé. ẹ ojú ọ̀la mi mọ̀ bàbá rẹ̀ ẹ ojú ọ̀la mi mọ̀ ìpẹ́ Àmì láyé. òjò lámì máa bàbá rẹ̀ òjò lámì máa ìpẹ́ láyé. òjò lámì máa bàbá rẹ̀ òjò lámì máa ìpẹ́ láyé. òjò lámì máa bàbá rẹ̀ òjò lámì máa ìpẹ́ láyé. òjò lámì máa bàbá rẹ̀ òjò lámì máa ìpẹ́ láyé. òjò lámì máa bàbá rẹ̀ òjò lámì. ajiwa alikọ́simi àtìyàwó ń wí ọ̀rọ̀ yìí lẹ́nu bàbá wa gbà ayé yín ti dá Alhamdulillah. kẹ́ tó ṣe ìyàwó yẹn ẹ dákun ẹ jòkó dáadáa ẹ balance ẹ dákun torí ọlọ́run gbólóhùn kan ṣoṣo náà ni bàbá ní kí n sọ Kiramakumullah. ẹni ayé rẹ̀ ò bá jọ ayé yín ẹ má jẹ́ ó dá sọ̀rọ̀ ayé yín lẹ́yìn ìyàwó yìí látàtà mí ní ahadin mí ní ahadani Ta'ata min ahada. Atatujarribahu. Atatujarribahu. Fa'aktharu an-nasi shawku ma lahu thamaru. bàbá ní kí ni máa da ìgbéyàwó rú ọ̀rọ̀ ni alikọ́sìmí ẹlòmíì fẹ́yàwó ni kò láàánú ẹ̀ ìyàwó tẹ̀ ń ṣe lẹ́nu yìí àánú ló bí mo fẹ́ dùn ìyàwó mi nú lẹ́yìn ìyàwó yìí tẹ́ bá fẹ́ máa rí ìdùnnú náà lọ látàtà La ta'ta min ahada hatta tujarribahu. ẹ má fàyà balẹ̀ fẹ́ nìkan ẹni ẹ bá fẹ́ kó dá sí àfẹ́sìn yín ẹ rí i pé ẹ ṣe tẹ́jìrìbà fún ná. وأكثر الناس شوق ما له ثمر. torí pọ̀pọ̀ àwọn èèyàn tẹ́ ẹ máa ń rí láyé ní ṣáùkù ni wọ́n máìlì àwọn sàmárù igi ẹlẹ́gùn ni wọ́n tó yẹ pé tẹ́ ẹ bá gun igi náà tán ẹ lè rí èso kan bẹ̀. anásù sáùkọ̀n anásù wárákọ̀n àwọn èèyàn ní níẹ̀lù kì í tẹ́ ẹ bá ń wò wọ́n ewé ni wọ́n tí ò lẹ́gùn la tẹ́ ẹ bá ń wò wọ́n lókèrè àmọ́ tẹ́ ẹ bá súnmọ́ wọn tán fasọ́ra sáùkọ̀n bìlà wàràkì ó padà di ẹ̀gún tí ò léwé la
bẹ́ẹ̀ bá fẹ́ gbádùn ayé kan lẹ́ ń lò bọ̀ kẹ́ tó dé ayé kan lẹ́ tún wá fẹ́ bẹ̀rẹ̀ látẹ̀ní torí pé kíni. كلامه عسل. bẹ́ẹ̀ bá gba àwọn èèyàn láàyè pé kí wọ́n sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yín nínú ayé yín ọ̀rọ̀ ẹ̀ ló farabalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ló ní dùn tó yẹ pé tí n bá ń sọ ẹ̀ mọ̀ gbádùn ẹ̀ oyin ni. كمكر مستمعا. bẹ́ẹ̀ bá tú ẹlòmíì lẹ̀ tẹ́ bá ní kó sọ̀rọ̀ ẹ̀ gbàgbé ara yín síbẹ̀ ẹni tí ò bá rí bẹ́ẹ̀ ti rí ẹ má jì ó dá sọ̀rọ̀ yín nítorí pé ọ̀rọ̀ náà ni wọ́n fi gbé ẹlòmíì ta má bọ̀. وفعل بصل منه بكل بصر. ó wá pọ̀ nínú ẹni tó ṣe pé ọ̀rọ̀ ẹnu rẹ̀ dùn bí oyin àmọ́ ṣe ọwọ́ rẹ̀ básọ̀lì ni wàláhì àlùbọ́sà ni ìran àlùbọ́sà sì ní láyé mínú bàkọ́lé bàṣàrò wọ́n máa gba omi lójú èèyàn ni ọlọ́run wọlé àkàlẹ̀ bàbá wa gbà ntole mu yin sunkun bànújẹ́ lẹ́yìn náà ó yọ ọlọ́run ní jọ́sẹ̀lẹ̀ subahana rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. bàbá wa gbà ọlọ́run kẹ́mi. mi mọ̀ ìpẹ́ láyé. ọjọ́ lámì mọ̀. ọjọ́ lámì mọ̀ ìpẹ́ láyé. ọjọ́ lámì mọ̀. bàbá rẹ̀ ọjọ́ lámì mọ̀ ìpẹ́ láyé. ọjọ́ lámì mọ̀. bàbá rẹ̀ ọjọ́ lámì mọ̀ yìí tọmọtọmọ. ọjọ́ lámì mọ̀. bàbá rẹ̀ ọjọ́ lámì mọ̀ yìí tọmọtọmọ. ọjọ́ lámì mọ̀. bàbá ọgọ́dọ̀. rẹ̀ ọjọ́ lámì mọ̀ yìí táyà tọmọ. ọjọ́ lámì mọ̀. bàbá rẹ̀ Al-Mahami. ọjọ́ lámì mọ̀ Ọláwíwo. yàtọ̀ kọ́. nísìnyí a ti wà níwájú bàbá wa ìmáàmù A'immati Kwara. Adamallahu wa hayatahu. gbogbo ohun tí ń jẹ́ ọmọ Ìlọrin tó wà nínú họ́ọ̀lù yìí bá a sọ pé ṣéèwù níbi tó bá wà. Sheikhu. a fẹ́ kí àwọn ìṣẹ́gàmù máa wò bá a ti ṣe ni kí wọ́n tó lè bá wa dá sí i. ọmọ Ìlọrin tó wà nínú họ́ọ̀lù yìí dákun bá ń sọ yìí pé ṣéèwù. Sheikhu. wí kò kẹsàrà bí ìgbà tó ń rí àwọn àgbàlagbà wa pé ṣéèwù. gbogbo àwọn bàbá wa ní Ìṣàgàm gbogbo àwọn chief àwọn lọ́balọ́ba tí wọ́n ń bẹ ń jòkólẹ̀ yìí bá a ti máa ṣe lẹ́rìí ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ẹ bá wa wí wípé ṣéèwù. Alikasimi. Alikasimi. Bàbá wa Chief Ọ̀ṣọ́ Dòdò Fáyígà níbo ni wọ́n wà? Àwọn la nídìí báyìí. Tó bá gba kí ọkọ ìyàwó gẹ́gẹ́ lọ wá wọn wá. Gbogbo àwọn lọ́balọ́ba yìí ẹni tí wọ́n wá wá nù. Odidi èèyàn sì ni bàbá náà. Bàbá tí Alikasimi jáde lára rẹ̀. Òun náà ni bàbá wa Chief Ọ̀ṣọ́ Dòdò Fáyígà. Bọ̀dá ẹ bá wọn bàbá wa. A ti nídìí bàbá báyìí.